òwe Yorùbá tó bẹ̀rẹ̀ pẹ̀lú A, B, D, A, E. Ṣé ẹ láyà? Àwọn àgbà bọ̀ wọ́n ní ká fi ọ̀tún wẹ òsì ní ọwọ́ fi mọ́, ká fọ̀tún wẹ òsì lọ́wọ́ fi mọ́. Ìfọwọ́sowọ́pọ̀ èmi àti ẹ̀yin oní òmù kí àṣà àtìṣe ilẹ̀ káàárọ̀ òjíire tí iná rẹ̀ ti ń jó àjò rẹ̀ yìí kó lè bá a sọ rúra padà, kó lè bá a gòkè àgbà. Ṣé ẹ láyà? ABD òwe ilẹ̀ Yorùbá. Òwe Yorùbá tó bẹ̀rẹ̀ pẹ̀lú A, B, D, A, E. Ṣé ẹ láyà? Apá kejì rèé, òwe ilẹ̀ Yorùbá tó bẹ̀rẹ̀ pẹ̀lú A, B, D, A àti E. Òwe Yorùbá tó bẹ̀rẹ̀ pẹ̀lú A, agbèlú mọ̀kádún, aṣàgbẹ̀ má nígboro, pẹ̀lú alágídí àgbèrè ní gbogbo wọn. B, bá ń nọmọ mi kò dénú ọlọ́mọ. D, díẹ̀díẹ̀ ni mú ẹlẹ́dẹ̀ ń wọgbà. E, ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni. E, ẹni bá máa mú ọ̀bọ dandan ni kó ṣe bíi láńgídò. Àní mo tún ta yín láyà, ẹ̀yin ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire tí àṣà àtìṣe ilẹ̀ káàárọ̀ òjíire tó dá yín lójú dáadáa. Ṣé ẹ láyà? Ó yẹ mo ta yín láyà. ABD òwe Yorùbá. ABD òwe Yorùbá. Bẹ́ẹ̀ bá láyà, ó yá ẹ jáde sí mi tán. ABD òwe Yorùbá. Ẹ ǹlẹ́ ń bẹ̀ o, ẹ kú kalẹ̀. Gbádùn ẹ̀mí ẹ̀ tán TV.